Good evening, my people. This is your girl, Mashallah Gist TV. I am here again with another gist. Please, if today is your first time on my channel, can you please go straight and press that notification bell so that whenever I post any gist, you can get it. My name is Mashallah. I normally speak Yoruba on my channel and sometimes English. And if you are old subscribers, please can you press the notification bell and subscribe and like and share. God Almighty will bless you. Òkè òkè lọ́wọ́ yín á máa lọ o. Ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Gist tèmi ni Olórí Temitope. Wọ́n jáde o. Wọ́n dẹ̀ sọ mind wọn fún àwọn ènìyàn. Olórí Temitope sọ pé àwọn ò fẹ́ àgàbàǹgebè tí àwọn olórí tó kù yìí ṣe. Wípé wọ́n gbọ́ngbà tí Mariam àti olórí Ronke tó ń discuss. Wọ́n ní pé wọ́n á ṣojú ayé, wípé àwọn ò fẹ́ kéèyàn máa ṣojú ayé, wípé nǹkan tó bá ṣẹlẹ̀ gangan ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ nípa ẹ̀. Ẹ má máa pretend pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ kẹ́ tún wá máa ṣe nǹkan báyìí lẹ́yìn. Àlẹ́jì ni nǹkan tá a gbọ́ là ń sọ fún yín o. Olórí Temitope tún sọ̀rọ̀, wọ́n ní a lot of things ló ń ṣẹlẹ̀ ní palace tó jẹ́ pé àwọn èèyàn tó wà ní palace àwọn náà ń fìdí àwọn bloggers tí wọ́n ń rojọ́ wípé àwọn ni wọ́n ń fún wọn ní fatal information wípé a lot of olórí ló wà nínú palace yẹn pé tó jẹ́ pé alábàǹgebè ni wọ́n. Wọ́n tún tẹ̀síwájú, wọ́n ní ó yẹ kí kábíyèsí lè béèrè lọ́wọ́ wọn pé báwo làwọn bloggers yìí báwo ni wọ́n ṣe ń gbọ́ gbogbo àwọn information èyí tí ó ń ṣẹlẹ̀ nínú palace. So Temitope sọ pé Queen Temitope sọ pé ìgbà tí Tóbi tó ń sunkún pé palace ti sùn wípé òun fẹ́ take rest òun nǹkan kan, wọ́n ní òun ló advice ẹ̀ wípé kó take rest ẹ̀. Wọ́n ní ó dẹ̀ jẹ́ wọ́n ní olórí Tọ́pẹ́ olórí Tóbi wọ́n ló dẹ̀ jẹ́ èèyàn kan tó yẹ pé ó nice wípé ó kóyàn mọ́ra wípé kò dẹ̀ ń ṣe èèyàn burúkú wípé so àwọn wá advice ẹ̀ pé kó lọ take place ẹ̀. So bá ṣe ń gbọ́ o, wọ́n ní pé nítorí pé Tóbi ó ń feel bad wípé inú ẹ̀ ò dùn. Ẹ rántí pé mo ṣe gist yẹn lánàá tí mo ló pretend ipò ṣubú lulẹ̀. Wọ́n ní Queen Temitope ló yẹ kí ó wà pẹ̀lú kábíyèsí olórí Temitope. Wọ́n ní ṣùgbọ́n torí pé wọ́n lọ sí ọ̀dọ̀ Tóbi, wọ́n dẹ̀ rí pé Tóbi ń feel bad, ó feel sad. Wọ́n wá ní kó lọ take time àwọn wípé so that òun àti kábíyèsí á lè sọ̀rọ̀, wọ́n á lè settle gbogbo nǹkan tó wà láàrin wọn. So bí olórí Temitope ṣe ní kí Tóbi take place wọn, ṣe mọ̀ pé nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ yẹn inú palace ló ti ṣẹlẹ̀. So inú bí Queen Temitope pé èèyàn kan ló lọ sọ ọ̀rọ̀ yẹn fún blogger níta láti blog àwọn. Wọ́n ní she was so mad. Wọ́n dẹ̀ lọ bá kábíyèsí pé kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan tó ń lọ nínú palace àwọn olórí yìí máa ń gbé lọ síta. Wọ́n á lọ máa sọ fún blogger wípé kò séèyàn kankan tó mọ nǹkan tó ṣẹlẹ̀. Báwo ni àwọn blogger ṣe mọ nǹkan tó ṣẹlẹ̀? So she was very very upset. Ṣó ti yé yín? So nǹkan tó bí Queen Temitope olórí Temitope nínú ni pé kí ló dé tó jẹ́ pé àwọn blogger yẹn wá yí ọ̀rọ̀ yẹn náà wá ń sọ fún àwọn èèyàn yìí pé kábíyèsí lé àwọn jáde, ó wá ní kí Tóbi wọlé. Ṣé ẹ mọ irú nǹkan báyìí ò dáa náà? Báwo lèèyàn ṣe máa sọ story nígbà tí èèyàn ní pé kí ó take place òun láti lọ bá ọkọ ẹ̀ nígbà tó rí tó ń ronú. Tẹ́ ẹ wá mú ọ̀rọ̀ tẹ́ wá yí padà. Tẹ́ wá ní pé kábíyèsí lé Temitope jáde, ó wá ní kí Tóbi wọlé. Ọ̀rọ̀ rádaràda wo nìyẹn ẹ̀yin èèyàn? Tí ẹ bá wà okay pẹ̀lú gist, tẹ́ bá mọ gist dáadáa, ẹ ní láti gbé náà. Kì í kàn ṣe pé nítorí pé ẹ fẹ́ make owó kẹ́ máa borúkọ èèyàn jẹ́. Ṣó ti yé yín? Because this is not good. Báwo lẹ ṣe fẹ́ kí olórí Temitope feel? Ó máa feel pé ìgbà tó yẹ pé kábíyèsí ò love òun, bí ìgbà tó yẹ pé òun ti ra wọn mọ́ kábíyèsí lọ́rùn ni. Ṣé ẹ mọ̀? So nǹkan téèyàn ò bá mọ̀ it's very very sad.
ẹ lanu yín gbàgede gbàgede àyẹn sẹ pé kábíyèsí lé olórí Tèmítọ́pẹ́ jáde ni ó wá ní kí Tóbi wọlé. Tí ẹ bá mọ gist ṣe ní láti dá sí ni, tí ẹ bá mọ gist ṣe ní láti sọ ni. Gist yẹn bí olórí Tèmítọ́pẹ́ nínú náà ní àwọn làwọn yọ̀ǹda ọjọ́ yẹn fún Tóbi pé kó wá pẹ̀lú kábíyèsí. Kí wá ló dé tẹ̀yìn èèyàn wá yé pé kábíyèsí láwọn jáde nínú ilé wọ́n wá ní kí Tóbi wọlé. Ọ̀rọ̀ rádaràda wo nìyẹn? Tí ẹ bá mọ nǹkan tẹ́ ẹ máa sọ ẹ̀dẹ̀ dákẹ́, ṣé dandan ni kẹ́ ẹ gbé gist jáde ni? Ẹ̀dẹ̀ ń ba ẹni ẹlẹ́ni lórúkọ jẹ́, kí ló ṣẹlẹ̀? Mo dẹ̀ mọ̀ pé Mariam ló wà ní ọ̀rọ̀ yẹn, because ìwọ ló máa lọ sanwó fún blogger, ló máa ń lọ sanwó fáwọn fake blogger yìí pé kán máa blog àwọn èèyàn, kán máa borúkọ àwọn èèyàn jẹ́. Èèyàn rádaràda ni ẹ́, ò dẹ̀ lè change láíláí. Gbogbo àwọn blogger tó dẹ̀ ní kán máa wá sí page mi, kán máa sọ ọ̀rọ̀ rádaràda lórí page mi. You are sick. Gbogbo yín, ẹ sick. Mariam tẹ̀ ń ṣáìdì yìí, ṣó rán yín ni? Ṣé Mariam rán yín ni? Ẹ máa ṣáìdì Mariam, ẹ máa borúkọ àwọn èèyàn jẹ́. Bẹ́ẹ̀ ṣe máa borúkọ Queen Naomi jẹ́ náà nìyẹn all the time. Tó máa sanwó fún yín, tẹ́ máa sọ rubbish sórí kinní. Tẹ́ ẹ bá ní nǹkan tẹ́ ń fàyè yín ṣẹ̀dẹ̀ lọ wábi jókòó sí. Ẹ̀yin máa jẹ báwo lèèyàn ṣe máa yí ọ̀rọ̀ kàbìtìkàbìtì báyẹn pé kábíyèsí ilé olórí Tèmítọ́pẹ́ jáde ó wá ní kí Tóbi wọlé. Mẹ́pẹ́rù nǹkan báyẹn ó lè da ẹbí rú, ó lè da family rú. Tèmítọ́pẹ́ ó wù ú, Queen Tèmítọ́pẹ́ ló wù ú lò ní kí Tóbi take place òun. Kó dúró ti kábíyèsí, kó wọn àti kábíyèsí jọ sọ̀rọ̀, kó settle difference wọn. Mariam dẹ̀ ló wà ní ẹ̀ wá yìí. Mariam dẹ̀ ló wà ní ẹ̀ nípa Queen Naomi àti any other person. Mariam ló wà ní ẹ̀, iṣẹ́ nìyẹn, iṣẹ́ tó mọ̀ ṣe jù ni. So gist tá gbọ́ ta ní ká sọ fún yín lénìí ni Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ ń subscribe, God Almighty will bless you. Thank you so much. Mo appreciate yín, òkèkè lọ́wọ́ yín máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Ẹ ṣé gan ni o, èmi ọmọ yín ni o, Mashola Gist TV. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wáṣẹ́ Ọlọ́run á fún yín níṣẹ́ alálùbáríkà o. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wá visa ẹ máa rí visa o. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wọ́ ọmọ Ọlọ́run á fún yín lọ́mọ. Ẹ ṣé gan ni o. God bless you. Good night.